Mama Tade ní ká wò, kì í ṣe ni màá ṣe, kì í ṣe agbára rẹ, kì í ṣe títóbi rẹ, la ṣe dá ọ sí o, dòní o. Kì í ṣe ni màá ṣe, kì í ṣe agbára rẹ, kì í ṣe títóbi rẹ, la ṣe dá ọ sí o láyé. Kì í ṣe wípé ó máa ṣe, kì í ṣe pé ó bóúnjẹ fún, kì í ṣe wípé ó dára jọ̀pọ̀ ló ṣe dá ọ sí o bàbá. Kì í ṣe wípé ó máa ṣe, àwọn tí ò tó wọn ti lọ, àánú lórí gbà o ló ṣe dá ọ sí o dòní o. Kì í ṣe mi mọ̀ ṣe, kì í ṣe agbára rẹ, kì í ṣe títóbi rẹ, la ṣe dá ọ sí o láyé. Ó yá kó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó jó. Mama Tade ní ká wò, Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ o, Àtàbàtúbú Elédùmarè o. Òun ló dá ọ lọ́lá, òun ló ṣe ọ lóore, òun ló fàdédé yín lórí, òun ló sọ ọ́ dàjí tanná wò. Àwọn kan wò ẹ́ títí títí, wọn ò dẹ̀ rógùn mọ̀ ṣe. Bàbá ló dá ọ lọ́lá, òun ló ṣe á lóore, àánú lórí gbà o, ẹ má ṣàgbára rẹ o. Àánú lórí gbà o, kì máa ń ṣàgbára rẹ. Àánú lórí gbà o, kì máa ń ṣàgbára rẹ. Mama Tade ní ká wò, ẹ kú oríire òní, ẹ máa jó gọjọgọjọ, ọpẹ́ ni mo wá bá yín dá, lọ́wọ́ àtòbájàyé, àtòbájàyé má jàyà lóló, gbogbo wa pátápátá là ń kí yín, ẹ kú oríire. Mọ́mí Tade ní ká wò, ọ̀nà àrà ó gbáyé ẹ̀wọ̀n ọ̀tẹ̀ máa mú bẹ́ẹ̀. Ọ̀nà àrà ó gbáyé ẹ̀wọ̀n ọ̀tẹ̀ máa mú bẹ́ẹ̀. Ọ̀nà àrà ó gbáyé ẹ̀wọ̀n ọ̀tẹ̀ máa mú bẹ́ẹ̀. Ọ̀nà àrà ó gbáyé ẹ̀wọ̀n ọ̀tẹ̀ máa mú bẹ́ẹ̀. Tó bá mọ̀ bẹ́ẹ̀ ó tí a bá bẹ̀ jẹ́ ọ̀tẹ̀ máa mú bẹ́ẹ̀. Ọ̀nà àrà ó gbáyé ẹ̀wọ̀n ọ̀tẹ̀ máa mú bẹ́ẹ̀. Tó bá mọ̀ bẹ́ẹ̀ ó tí a dàbẹ̀ òwú ọ̀tẹ̀ máa mú bẹ́ẹ̀. Ọ̀nà àrà ó gbáyé ẹ̀wọ̀n ọ̀tẹ̀ máa mú bẹ́ẹ̀. Iye Tade do ọ̀nẹ́nẹ́, do ọ̀nẹ́nẹ́, ó yá do ọ̀nẹ́nẹ́ náà ni mo yọ̀. Do ọ̀nẹ́nẹ́, náà ni mo yọ̀. do ọ̀nẹ́nẹ́, Iye Tade do ọ̀nẹ́nẹ́, do ọ̀nẹ́nẹ́, do ọ̀nẹ́nẹ́, náà ni mo yọ̀. do ọ̀nẹ́nẹ́, Níbi ní do ọ̀nẹ́nẹ́, èjì bí èjì o. do ọ̀nẹ́nẹ́, Ẹ̀ta ń tagbá. do ọ̀nẹ́nẹ́, Ẹ̀rín wọ̀rọ̀kọ̀. do ọ̀nẹ́nẹ́, Àrùn ìgbẹ́jọ́. do ọ̀nẹ́nẹ́, Ẹ̀fà ti èlé o. do ọ̀nẹ́nẹ́, Bíobío. do ọ̀nẹ́nẹ́, Bío bàtà. do ọ̀nẹ́nẹ́, Náà ni mo yọ̀. do ọ̀nẹ́nẹ́, Náà ni mo yọ̀. do ọ̀nẹ́nẹ́, Náà ni mo yọ̀. do ọ̀nẹ́nẹ́. Ọ̀nà àrà ó gbáyé ẹ̀wọ̀n ọ̀tẹ̀ máa mú bẹ́ẹ̀. Ọ̀nà àrà ó gbáyé ẹ̀wọ̀n ọ̀tẹ̀ máa mú bẹ́ẹ̀. Ní agogo iye Tade, agogo iye emero, Agogo yẹ, emero, agogo yẹ, ní emero, agogo yẹ, òrònú ní ẹ̀ o. agogo yẹ, Iye Tade ní ká wò, agogo yẹ, ọmọ lọ́jọ́ ìbí. agogo yẹ, Emero, agogo yẹ, ọdún kango kango, agogo yẹ, ọdún kango kango, agogo yẹ, lórí ẹ̀ o, agogo yẹ, lórí mi o, agogo yẹ, ọdún kango kango, agogo yẹ, emero, agogo yẹ, emero, agogo yẹ, emero, agogo yẹ, agogo yẹ. oh la la, oh la la, Jésù mà lánà, Oh la la, Jésù oh la la, oh la la, Jésù oh la la, oh la la, náyé olórí, oh la la, ṣílẹ̀kùn ọlá, oh la la, Iye Tade ní ká oh la la, wò, oh la la, oh la la, àtòbájàyé, oh la la, mọ̀jàyà lọ́nà, oh la la, ọdúndún òde oh ọ̀rọ̀, la la, asọ̀lúdẹ̀rọ̀, oh la la, oh la la, oh la la, Jésù oh la la, oh la la, oh la la, oh la la,
láyé yìí olórí Olala, láyé dédé wọn kó olala, olálá olala, Jésù olálá olala, olálá olala, àtọ́bàjáyé olala, olálá olala. ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tẹ́ bá dé àdúpẹ́ o Jésù ibi tẹ́ mú wọn lọ ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣé o ibi tẹ́ bá dé àwa dúpẹ́ o Jésù o ibi tẹ́ mú wọn lọ. Ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ ṣé ibi tẹ́ bá dé, a dúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa lọ. Like it's not about what they are saying. It's not the feeling is best is the best breakfast, lunch, dinner anybody can have in the world. It's everything. Like it's a very good feeling. I can't explain it, but I'm super excited. When I'm happy, it shows on my face. Currently, at the moment, where
Thank you. Basically, we have set up some people with businesses, at least not the very big businesses, but at least we have set up people with 300,000, with 250,000, with a lot more, so that they can have something that they at least doing, and then we send relief packages to them from time to time. For this woman, at least we've been able to take care of her breakfast, lunch, and dinner today, and we look forward to reaching her back so that we can see how to support her business-wise. If she wants to learn a trade, if she wants to do a business, we want to see that the foundation supports her. So whatever help, whatever thing that you can do to support us so that we can support this woman. There's just a lot of cases. I would appreciate it. Thank you.